ẹ mọ́ forí ògóńgó wétà tí òró. ẹ mọ́ fojo òjò jọra wọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. kàńdá inú rẹ̀ sì ṣóhun lè pò mọ̀mọ́ jẹ́ o. èpo nínú àlìkámà kèrègbè tó fọ́mọ̀ ni o. kò dáa ẹ bá mi wá o. àlìkámà o. àlìkámà o. láàrin èpo. ṣẹ́gbọ́. àlìkámà mo ní. láàrin èpo ni mo ń wá. mo mọ̀ ń wá o mo ń wá o. àlìkámà àlìkámà láàrin èpo. o. àlìkámà láàrin èpo ni mo ń wá. o. kèrègbè tó fọ́ ò lè gbómi délé o. ẹ̀yin tẹ̀mí nílé lóko àtàárọ̀ mo ti ń gbọ́ táwọn èèyàn ti sọ fún mi pé ṣé wọn ò ní drop part 2 àlìkámà ni mo dẹ̀ ní kàn lọ fọkàn balẹ̀ a máa drop part 2 ṣe rí nínú àlìkámà part 1 tẹ̀wò tán yìí ṣe rí pé gbọ́ tèmi ìyẹn Muyiwa Ademola ó ṣiṣẹ́ takuntakun lórí Shindara ẹ jọ ẹ bá mi comment ṣé kò tí Shindara fẹ́ fi san fún Muyiwa Ademola ṣó dáa àbí kò dáa èèyàn tó wo wèrè sàn tó ti fall in love pẹ̀lú wèrè tí wèrè wá fẹ́ break out ẹ jọ ṣó right àbí ó wrong ṣó wrong kí Shindara lọ fẹ́ Lateef Adedimeji àbí gbọ́ tèmi ló yẹ kó fẹ́ yẹn Muyiwa Ademola nítorí nínú part 2 Lateef Adedimeji máa break out Shindara ó máa break out nínú part 2 so nísìnyí nǹkan tèmi fẹ́ kí Shindara ṣe ojú yín pé kó fi Lateef Adedimeji lẹ̀ kó tẹ̀lé gbọ́ tèmi lọ yẹn Muyiwa Ademola torí Muyiwa Ademola ló nífẹ̀ẹ́ tọkàntọkàn so nínú part 2 kí ni ẹ̀yin expect ẹ bá mi comment ẹ kẹ́dẹ̀ subscribe sórí YouTube channel mi ẹ jọ Ọlọ́run ní kó bá yín ṣé ẹ fẹ́ ká drop àlìkámà part 2 báyìí àbí ká ṣe postpone yẹn tẹ bá fẹ́ ká drop àlìkámà part 2 ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi comment pé ẹ fẹ́ wo part 2 báyìí kí bá yín pe Muyiwa Ademola lórí fóònù kó drop ẹ̀ báyìí ṣe rí inú àlìkámà yìí iṣẹ́ takuntakun ni Muyiwa Ademola ṣe sínú ẹ̀ respect to you boss ẹni tó bá ṣe fíìmù gidi a máa sọ̀rọ̀ gidi lórí ẹ̀ ẹni tó bá dẹ̀ ṣe fíìmù burúkú a máa sọ̀rọ̀ burúkú lórí ẹ̀ àmọ́ ká tó drop part 2 àlìkámà mo fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi ẹ jọ̀ọ́ ẹ bá mi follow channel yìí ẹ bá mi like ẹ bá mi subscribe sórí YouTube channel mi Lateef TV láti máa fún yín ní gist back to back a lot of suspense ó ṣì wà nínú fíìmù yìí kẹ́ farabalẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sórí channel mi sórí YouTube channel mi Lateef TV ẹ jọ̀ọ́ ẹ subscribe máa fún yín ní back to back gist lórí àwọn movie tó bá ti ń jáde so àlìkámà part 2 is coming out watch out for it so ẹ jọ̀ọ́ ẹ comment lórí fídíò yìí ṣé ẹ fẹ́ wo part 2 àlìkámà àbí ẹ fẹ́ wò ká sọ fún wọn kó má ṣe mọ́ but ẹ bá ṣe mọ̀ pé ṣì nífẹ̀ẹ́ láti rí part 2 ẹ comment pé ẹ fẹ́ rí part 2 àlìkámà kíákíá kí n bá yín bá Muyiwa Ademola sọ̀rọ̀ kó drop ẹ̀ bye àlìkámà fíìmù yìí dùn Muyiwa Ademola orí ẹ̀ pé this man is very talented as in story yẹn ó lọ fine ó go well nǹkan tẹ́mi máa ń like nìyẹn kí èèyàn kọ story kó ní mínì kó ṣe pé kẹ̀kọ́ kọ fíìmù ṣẹ́rí ẹni tó bá kọ fíìmù òṣì àá máa sọ̀rọ̀ nípa ẹ̀ àlìkámà yìí wọ́n parí iṣẹ́ sórí ẹ̀ ẹ̀yin náà ẹ wo fíìmù yẹn àwọn èèyàn ṣì wà nínú fíìmù yìí tẹ́ tí rí o ẹ mọ̀ pé ẹ tí rí apá ò tí ì ṣó fún yín o tápá bá máa jáde tọ́nu part 2 ẹ wá rí pé fíìmù yìí lọ fà.